أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ọkùnrin obìnrin nínú aláwẹ̀ nínú aláìsùn gbogbo ẹni tí ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run a kí yín pé ẹ kúṣẹ́ ládá ọlọ́mọdé oṣù wa ṣe o azikiri tí a mú wá lénìí ìrántí Ọlọ́run tí ó kó ìkẹ́ Ọlọ́run ọba sínú ó sì kó àdúrà sínú tó tọrọ orí tó pọ̀ òun nìkan náà àwọn orúkọ Ọlọ́run ọba tí ó tóbi jùlọ táwọn àfáà kan tiẹ̀ àwọn pinnu pé àwọn ti yẹ gbogbo orúkọ Ọlọ́run ọba wò láti bẹ̀rẹ̀ dé parí pé orúkọ Ọlọ́run ọba wo ló tóbi jù tá bá ń wá ismullahil azam orúkọ Ọlọ́run ọba tó ju gbogbo orúkọ lọ èyí tó yẹ pé ìdádán ìyàbíhi ajab wọn èyí fi pé Ọlọ́run ọba lẹ́ẹ̀mejì kó tó dáhùn tẹ́ bá ti fi pè lẹ́ẹ̀kan náà yọ dáhùn wọ́n ní wádìí àwọn fi díẹ̀ múlẹ̀ pé hayu àti qayyum ni alhayul qayyum tẹ́ bá tẹra mọ́ tó bá fi pé Ọlọ́run ọba ó rí pé máa tètè jẹ́ àwọn tán dán wò náà ń kàn fáwọn ẹ̀ bẹ́ẹ̀ ẹ má fi ṣeré nínú àwọn orúkọ Ọlọ́run ọba kò sí ìtò ṣe fi ṣeré nínú orúkọ Ọlọ́run bẹ̀t ọjẹ́ jura wọn lọ Olúwa lọ sọ pé ismullahil azam èyí tó ga jù ń bẹ nínú orúkọ òun anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ wọ́n lóun ní ìránṣẹ́ anabi Suleiman níjọ́ tá anabi Suleiman alayhi salatu wasalam ń sọ pé ta ni ó bá mi gbé àga Bilkisu wá láì ní pẹ́ ìkan sọ pé òun ó gbé wa kó tó kúrò lérí ìjókòó rẹ̀ yìí àlìjánu kan sọ bẹ́ẹ̀ ẹnìkan wá ní ṣé eríkò tó dé lérí ìjókòó eléyìí ti pẹ́ jù kó o tó yíjú padà máa gbé dé nísìn látòdìndí ìlú mi Suleiman ń bẹ ní Philistine àga Bilkisu ń bẹ ní Yamani ní Sábà ìlọrin kọ́ńtì tí ọjọ́ra wọn èmi ò gbága yẹn dé nísìn kó o tó yíjú padà ẹni tán ló gbága nìdé kó tó yíjú padà wọn ní hayu qayyum ló fi bẹ lọ́wọ́ ọba ńjọ́ náà lédè ọmọ Israẹli táwọn wọn máa pronounce ẹ ní yahaya sharahaya yẹn ni pé orúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ hayu qayyum tí ń bẹ lédè Hebrew ń bẹ lédè àwọn anabi Ọlọ́run míì tó tún yàtọ̀ sí Lárúbáwá orúkọ Ọlọ́run ọba tí àwọn afọ́mímọ̀ tí wọ́n máa bẹ lọ́wọ́ ọba tí wọ́n yẹ fi ṣeré ni tí wọ́n dẹ̀ fura sí kódà pé nínú àwọn orúkọ Ọlọ́run ọba tó ga jù òun ni hayu qayyum òun ni wọ́n bẹ nínú àdúrà tá a fẹ́ mú wálé ní látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá anabi sallallahu alayhi wa sallam kọ́ ọmọ bíbí inú rẹ̀ Fatima òfin lé ọmọ bíbí inú ẹ̀ lẹ́nu Fatima ní pé dúnnímọ̀ ya hayu ya qayyumu bi rahmatika astaghith ya hayu ya qayyumu bi rahmatika astaghith tó bá ti wá wí bẹ́ẹ̀ tán ó wá fi kún pé aslih li sha'ni kullahu wala takilni ila nafsi tarfata ayn aslih li sha'ni kullahu wala takilni ila nafsi tarfata ayn ya hayu ya qayyum bi rahmatika astaghith aslih li sha'ni wala takilni ila nafsi tarfata ayn kò jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ní pé mo kú Ọlọ́run ọba tó ń jẹ́ hayu ọba àlàyé tí ò ní kú láíláí torí kò sí ní tí ó máa yè lọ́gbére ikú ló ti ṣáájú ẹ̀ àìsí ló ṣáájú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti màláíkà àtàlìjẹnú àtàwọn èèyàn àti fìgbà kan wà láìsí nígbà tó yá padà wà láwà adálàyé tó bá yá àtúní padà sí mọ́ Olúwa nìkan lọ́ba tí ò ní tọ́ ikú wò láíláí Qayyumu wá ní ọba tí ó fẹ̀yìntì nǹkankan ọba tó já lámójútó dúdú nǹkan ló fara ti Ọlọ́run ọba bi rahmatika astaghith musadi ìkẹ́ tọ́rọ Ọlọ́run bá sọ pé ìkẹ́ mi tóbi débi pé wa rahmati wasi'at kulla shay àánú mi pọ̀ débi pé kò sí tí ò kó sínú tí gbogbo èèyàn bá fẹ́ sádi ìkẹ́ Ọlọ́run ọba kò ní tán ó kárí gbogbo wa kí afẹ́kọ́ Ọlọ́run ó kẹ́ gbogbo wa papọ̀ Ọlọ́run ní kẹ́ mi máa tún ṣẹ́kù tí gbogbo àlìjẹnú náà bá tún sádi ìkẹ́ Ọlọ́run ọba á tún ṣẹ́kù tí gbogbo màláíkà àtẹranko bá wọ bí àtẹwéku á tún ṣẹ́kù wa rahmati ìkẹ́ mi wasi'at kulla shay kò sí tí ò kó sínú kí a bá sádìrú kí Ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe máa ń pé àyè gbá yẹn ń bẹ̀ kò sí pé à ń gan lò ní kíkẹ́ Ọlọ́run bá má bàa tètè tán kì í tán mo sádì kí ẹ̀wọ̀ Ọlọ́run ọba bi rahmatika astaghith aslih li sha'ni mo fẹ́ kó o bá mi yanjú ọ̀rọ̀ mi o ti gbó bùkátà ti wà ń bẹ̀ mo fẹ́ kó o bá mi yanjú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ọmọ mi ọ̀rọ̀ ìyàwó mi ọ̀rọ̀ ọkọ mi ọ̀rọ̀ iṣẹ́ mi ọ̀rọ̀ owó mi ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ń kọ́ kódà ọ̀rọ̀ àdúgbò mi ọ̀rọ̀ dúkìá mi gbogbo ẹ̀ pátápátá ọ̀rọ̀ ẹ̀mí mi ọ̀rọ̀ àlàáfíà mi aslih li sha'ni kullahu ó dọwọ́ wọ Ọlọ́run ọba mo fẹ́ kó bá mi tò ó mi ò mọ̀ tó wọ́n náà lọ mọ̀ tó bí ó ti dá bí ó ti dùn bí ó ti kalẹ̀ dọwọ́ wọ Ọlọ́run ọba ó ti gbogbo àníyàn ti wà lábẹ́ wala takilni ila nafsi tarfata ayn má dá mi dára mi kódà láàrin ìṣẹ́jú àyà má dá mi dára mi kí ọ̀rọ̀ rẹ wá dọwọ́ ara rẹ̀ tó tọ́lọ̀ ń bá dá wa dára wa ẹ dákun ṣé mo lè dájẹ́ mú mo ti wà yìí tọ́lọ́run ọba kún mi lọ́wọ́ ṣé wọn náà lè dolóògùn mọ́ tọ́lọ́run ọba kún ọ lọ́wọ́ kí tiẹ̀ lá lè dá ṣe àṣeyọrí wo la lè dá ṣe tọ́lọ́run ọba kún wa lọ́wọ́ pé nǹkan báyìí tí mo lè dá ṣe láyé mi ní tí ọba sì kún lọ́wọ́ Ọlọ́run ọba ń bẹ̀ ṣáà lè dẹ́ranko mú ẹranko adìẹ ló kéré jù tó bá yíjú padà máa lọ́wọ́ àsún sẹ́yìn tí ọba sì kún ní Ọlọ́run ọba nínú ọ̀rọ̀ wa kò sí ní tá a lè dá ṣe ewéko a lè dá amúṣe bí ewéko lálásàsí ó lò
tí ó fi bá tolú ẹ̀ jẹ́ tọ́lọ́run bá ní mo dá ọ dára rẹ ìmójútó ọmọ kí ló kù tó o fẹ́ lè dá ṣe láyé rẹ̀ kò sí mọ́ wala takilni ila nafsi tarfata ain má dá mi dára mi láàrin ìṣẹ́jú àyá má bẹ pẹ̀lú mi má kún mi lọ́wọ́ má fún mi láṣeyọrí kò jù bẹ́ẹ̀ lọ ya hayyu ya qayyum birahmatika astaghith aslih li sha'ni kullahu wala takilni ila nafsi tarfata ain Allahumma ṣàdùà lọ́wọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.